Ó dọ̀tí. Ó dọ̀tí. Òórùn. What did I say? Smells. Òórùn, aṣọ yìí rùn. Okay. Mo ní kéńbì báyìí pẹ̀lú omi. Omi rèé. Ike rèé. Ọṣẹ rèé. Aṣọ ìdọ̀tí rèé. Kí ni kí n ṣe ń sẹ́yìn? So I have to put it somewhere. Ibo ni kí n fi sí? Sínú omi. Kí n fi sínú omi. Okay. Mo máa da omi sí. Okay, mo ti da omi sí. Kí ni kí n ṣe ń sẹ́yìn? Bu ọṣẹ. Bu ọṣẹ sí. Oh, heavy. This is so hard. Okay. Mo ti bu ọṣẹ. Kí ni kí n ṣe ń sẹ́yìn? Da ọṣẹ. Sínú ike omi. Excellent. Ẹ káre. Mo ti da ọṣẹ sínú omi. Kí ni kí n ṣe ń sẹ́yìn? Ẹ fọ aṣọ. Omi ò tó. Not enough water. Kò tó. Máa fọ aṣọ. Can you guys see? Ó dọ̀tí. Yeah. Okay, now this is how I squeeze in Nigeria. Or anywhere that you want your clothes to be really clean. Ó ṣì dọ̀tí. Ẹ gbó dáadáa. Gbó dáadáa. Okay, mo ti ń gbó. Mo ti gbọ́, mo ń gbó dáadáa. Ó ṣì dọ̀tí. Ṣé kí n fọṣẹ sí? Ẹ fọṣẹ sí. Ọṣẹ díẹ̀. Mo ti ń fọ. Mo ti ń gbó dáadáa. Ṣé ó ti mọ́? Ó ti mọ́. Kí ni kí n ṣe ń sẹ́yìn? Ẹ ṣàn omi. Kí tó ṣàn kọ́, ọṣẹ ti pọ̀ jù ń bẹ̀. Ẹ fún. Máa fún. Ṣé kí n fún dáadáa? Ẹ fún dáadáa. Ti ń fún dáadáa. Mo ti fún ọṣẹ kúrò nú ẹ̀. Kí ni kí n ṣe ń sẹ́yìn? Ẹ ṣàn. Ìṣàn. Ẹ ṣe. Máa da omi sínú ike. You guys can't even see it. Right. You guys see this? Okay. Mo ti ṣàn. Mo dẹ̀ ti fún. Mo ti da omi ìdọ̀tí. Mo ti dànù. Mo fẹ́ ṣàn sí. Kí ni kí n ṣe sí? Ọṣẹ wà lára. It's still soapy. Ọṣẹ. More water. Give more water. In Shansi. So in other words, you have to rinse multiple times. Okay. Mutin Shansi. Mutin Shansi. Mutin Fun. Shoti mo. Fẹ́ Shansi. Ọṣẹ ṣì wà lára ẹ̀. Ẹ fi omi sí. Omi, kí n fi sómi. So I put it in the water. Ẹ fi sí omi.
Okay, now it should be good. What you found that? What's more? Saying, what do we do now? Any machine saying? Essa. Okay, massa, asho, massa, si biba. What is sa? Eshewo. Sa o ati fo, ati shon, ati fun, ati sa. What's it there? Right. What's it there? But what's your room? What's your room? See? So I'm lati kila ma ṣe tá bá tó bá ti rún. Kila láti láti lọ aṣọ. Láti lọ aṣọ. So, well, guess what I have over here? It's an iron! Yay! My lọ aṣọ wa nínú open field. When my plug is see somewhere. I must plug it. Can you imagine? Ela. Lọ́ṣọ̀. Okay. Oh man, this is really nice. Ogbono, Ogbono gone. Ogbono. Okay, what's in law? What's in law, Dada? And when your people are driving by, like, what the hell? What the heck is going on over there? Promoting law. Promoting law. Can you say? Eka. Asho. Aṣọ. Go. How? Passion. What's it called? Kila machine saying? Ṣaṣọ sílẹ̀. Perfect. Oh my gosh. Esho, let's go back inside.